Yorùbá ní apó ọdẹ kì í wọnú igbá, gbérí ọdẹ kì í wọnú agbọ̀n. Ọjọ́ tí àti àpò àti gbérí ọdẹ bá wọnú agbọ̀n, ọjọ́ náà ló dìpà ọdẹ. Kí ni ohun tá à ń pè ní gbérí? Kí ni ohun tá à ń pè ní àpò? Kí ni ohun tí à ń pè ní agbọ̀n? Kí ni ohun tí à ń pè ní ìpà? Àpò ọdẹ ni èyí tí àwọn ọlọ́dẹ máa ń gbé kọ́ èjìká nígbà tí wọ́n bá ń lọ oko. Wọ́n á ní wọ́n gbé kọ́rùn lọ sóko. Oríṣiríṣi nǹkan ló máa ń wà nínú àpò ọdẹ, bí ohun tí wọ́n lè jẹ lóko, bí àdá tó wà nínú àkọ̀, bí ọ̀bẹ. Bákan náà, nínú àpò yìí a máa ń rí àwọn ohun ìṣúra. Mo rò pé ó ti yé ẹ̀yin àgbààgbà tí ẹ̀ ń gbọ́ mi. Bákan náà, tí ògún bá fọwọ́ jóná nígbà tí wọ́n bá lóko, tí wọ́n dóko, tí wọ́n pa ẹran, inú àpò yìí kan náà ni wọ́n gbé irúfẹ́ ẹran bẹ́ẹ̀ sí. Kí ni ohun tí à ń pè ní gbérí? Gbérí jẹ́ irúfẹ́ aṣọ tí ọlọ́dẹ máa ń wọ̀ nígbà tí wọ́n bá ń lọ sóko. Bí ìlàrùn ni aṣọ náà máa ń jẹ́. A máa ní àpò níwájú tàbí ní ẹ̀yìn, tàbí nígbà míì yóò ní àpò tó fẹ̀ gan-an níwájú, bẹ́ẹ̀ náà ni yóò ní irúfẹ́ àpò bẹ́ẹ̀ ní ẹ̀yìn. Irúfẹ́ àpò yìí ó tóbi débi wípé tí ọdẹ bá pa odidi ẹtu tàbí jù bẹ́ẹ̀ lọ, ó lè gbé sínú irúfẹ́ àpò tí ó wà lára gbérí náà. Gbérí sì ní a máa yí dáadáa, aṣọ tó nípọn ni Yorùbá fi ń ṣe é. Kí ni ohun tí Yorùbá wá ń pè ní agbọ̀n? Lédè míì, orúkọ tí a lè pe agbọ̀n tí ó lè tètè yé wa ni apẹ̀rẹ̀, táwọn olóyìnbó ń pè ní basket. Kí wọ́n ní Yorùbá ń pè ní ìpà? Nígbà tí ọdẹ bá gbéṣẹ̀, tọdẹ bá kú, tọdẹ ò sí láyé mọ́, irúfẹ́ orò tí Yorùbá máa ń ṣe lẹ́yìn ọdẹ Yorùbá ń pè ní ìpà. Àti àpò àti gbérí, ọdẹ fúnra rẹ̀ ni ó máa ń gbé kọ́rùn tàbí gbé wọn wọ̀ nígbà tó bá ń lọ sí oko. Tírúfẹ́ ọdẹ bẹ́ẹ̀ bá wá kú, inú agbọ̀n ni wọ́n kó gbogbo àwọn wọ̀nyí sí nígbà tí wọ́n bá fẹ́ ṣe ètùtù láti sin irú ọdẹ bẹ́ẹ̀. Yorùbá fi ní pé àpò ọdẹ kì í wọnú igbá, gbérí ọdẹ kì í wọnú agbọ̀n. Ìjọ́ tí àti àpò àti gbérí ọdẹ bá wọnú agbọ̀n ni wọ́n ṣípà fọdẹ. Ìyẹn ni wípé irú ọdẹ bẹ́ẹ̀ kò sí mọ́. Ó lè dàbí pé ó jọ èdè Ifẹ̀ létí àwa kan, ṣùgbọ́n kì í ṣe èdè Ifẹ̀, òwe Yorùbá ni. Báwo ni a ti wá ń lo irúfẹ́ òwe yìí? A máa lò ó láti sọ fún ènìyàn wípé ohun tí wọ́n fẹ́ ṣe èèwọ̀ ni, kò lè rọrùn, tàbí pé kí a sọ pé kò lè ṣeé ṣe. Yorùbá sọ pé ó dòódì, ó dẹ̀yìn ìgbín ká tó fìkara hun hàn kòkò. Bí Yorùbá ṣe ń lo òwe náà nù. Wọ́n á ní pé àpò ọdẹ kì í wọnú igbá, gbérí ọdẹ kì í wọnú agbọ̀n. Ọjọ́ tí àti gbérí àti àpò bá wọnú agbọ̀n, ọjọ́ náà ni wọ́n ṣípà fún ọdẹ. Akínọlá Ọlámídé, ọmọ bàbá tí ń jábí òye, ibi táà sì gé péréte mọ́ nù fún tòní. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dáadáa. Mo sì lérí n ò ní já yín nítàn mọ́. Ìdùmarè kó mọ́ ṣàì tọ́jú àtèmi àtẹ̀yin títí ìgbà míì ńkọ́. Ire o. Please subscribe.